A kú dédé ìwòye ẹ̀yin ènìyàn wa. Mo kí wa lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ní gbogbo ibi tí a bá wà. A dẹ̀ kú òpin ọ̀sẹ̀. Ẹ fún fọ́nrán tí mo fẹ́ fi hàn wá yìí. Ọ̀dọ̀ kò jẹ́ àjèjì a ti ń rí àwọn fìrífìrí kankan láti ìgbà díẹ̀ sẹ́yìn. Nígbà tí àwọn Chief Imam of Yorùbá, Chief Ìlọrin, Chief Imam Ìlọrin, kì í ṣe Chief Imam of Yorùbá land torí wọ́n ti correct. Ààrẹ Laji Abbas ti correct kí ni ẹ̀ several times. But Chief Imam Ìlọrin máa ń pera ẹ̀ ní Chief Imam of Yorùbá land títí lọ dé Benin àti Delta State bó ṣe máa ń pera ẹ̀ nìyẹn. Wọ́n like recognition, wọ́n like wọ́n máa gba award kiri. Àwọn fọ́nrán kọ̀ọ̀kan wà níbi tán ti ń fún wọn láwọ́ọ̀d, wọ́n á post ẹ̀ sórí group, wọ́n á post ẹ̀ káàkiri. Àwọn èèyàn fẹnu ń kàn wọ́n ní last time. Wọ́n ń sọ̀rọ̀ sí wọn, èmi lọ pé bàbá ẹ̀ lẹ́yìn pé àṣé ó lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tá a wá fìdí ẹ̀, tá a ṣèwádìí lórí ẹ̀, a wá rí i pé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Pẹ̀lú fọ́nrán tí mo fẹ́ fi hàn wá lẹ́ni, kò tiẹ̀ sí àwíjàre kankan. Chief Imam, tí ẹ bá wo fọ́nrán yìí, tí ẹ bá wo fọ́nrán tí mo ṣe yìí, tí ẹ bá gbọ́ fọ́nrán tí mo wò yìí, ó ṣe ń ṣe kẹ́ ẹ wò ó. Tí ẹ bá wo fọ́nrán tí mo ń ṣe, ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Bọ́n ṣe pè ń gẹ́lẹ́ náà lẹ ṣe jẹ́ o. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ju ọ̀rọ̀ sí olóyè Ìgbòho. Ẹ bá kúkú dá orúkọ ẹ̀ pé Ìgbòho lẹ ń sọ. Nígbà tẹ́ lọ kóra ń jọ ń sí tẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò lógúnlógún tẹ́yìn lọ́gbọ̀nlọ́gbọ̀n. Tẹ́ ń sọ pé ẹni tó bá fẹ́ jagun pé kì í ṣe pé kó máa wà lẹ́yìn odi, kó máa sá káàkiri lẹ́nu ẹ̀. Chief Imam, ọ̀rọ̀ yìí ju ẹnu yín lọ. Ẹ jẹ́ ká wò náà. Àbí ẹni tó wá sì fẹ́ jagun tó fẹ́ gbà yẹn lẹ á dúró nínú ìlú. Èèyàn ní máa sá lọ kọ́ máa sá bọ̀. Ìrọ̀rùn kí òun rọrùn ẹyẹ. Ẹ dákun ìka àárín tá a ní yìí a fẹ́ fi ṣàdúrà fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbọ́lẹ̀ kan sí i. Ìgbọ́lápá bí i. Ìgbọ́ dáadáa. Ìdí tẹ́ fi farabalẹ̀ ṣàdúrà yìí. Pírẹ́sidẹ̀ntì Àgbẹ̀kọ̀yà ń bẹ jòkó. Ìgbà tí bàbá Akínkaka kú. Mo wá láti Ìlọrin wá sí Ìbàdàn. Àjọ wà ń bẹ̀ ní látàárọ̀. Aago 7 alẹ́ ni mo kúrò ní Ìbàdàn. Èmi ò kánjú bíi ti yín o. Ẹ̀yin náà mọ̀ kánjú. Aago 7 alẹ́ ni mo kúrò ní Ìbàdàn. Kò sí nǹkan tó ọmọ Yorùbá bá ṣe máa dúró tì kanlẹ̀. So ẹ dúró ẹ dákun. Bẹ́ẹ̀ mi ṣe dúró tì yín ní Ìbàdàn tí mo fi lọ aago 7. Ẹni pé ilẹ̀ ṣú ẹ tún yìnbọn sókè gbàgbà kò dẹ́ mọ́ ẹ̀yìn. Aago 7 mo tó kó Ìbàdàn mo dẹ̀ wọ́ lọ ní láago 10. Ẹ̀yin lè wá farabalẹ̀ dúró nítorí tó lọ. Látara bẹ́ẹ̀ ẹ bá mi nà ká sí ààrẹ wa Bismillahir Rahmanir Rahim. Ẹ bá mi nà ká gbogbo ẹni tó bá fẹ́ kẹ́ ẹ jábọ́ òun yóò jábọ́. Gbogbo ẹni tó bá fẹ́ kẹ́ ẹ tẹ́ òun yóò tẹ́. Gbogbo ẹni tó bá fẹ́ kẹ́ ẹ dààmú òun yóò máa dààmú. Bismillahir Rahmanir Rahim. Ya Kiyyamu Kiti, Ya Ali, Ya Qayyumu, Ya Dafi, Ya Qayyum, Ikihari, Ma'aradani, Biduri, Bikarika, Wayama Araja, Adam, Bikanati, Baradahu, Wayama Dora, Ayuba, Asafetahu, Wayama Rafa, Isa, Ila Samai, Wayama Salama, Sayyidina, Nina Yahu, Badori, Bashari, Afari, Amin, Samila Minjo, Dinya, Wala, Yamra, Esope, Chief Imam, all the way from Kwara, no be Sawa Latewa. Títọ́ máa fi jókòó ẹ máa pàtẹ́wọ́ yẹn lọ. Ẹ máa pàtẹ́wọ́ yẹn lọ. The first time ti máa rí Chief Imam tó tún pọ̀ fọ̀. Chief Imam ti dé dúró. Ẹ bá mi Sawa Latewa tó rẹ̀. God bless you, a good one.
Màá fi àkókò ìgbé bàbá wa. His Royal Majesty. Kábíyèsí Aláyélúwà. Ọ̀rọ̀ tí ẹ sọ pọ̀ jù ó ju ẹnu yín lọ. Wọ́n ní kí báwọn náà ṣe ń sọ. Ẹ̀yin ènìyàn ẹ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí. Ẹ̀yẹ lẹ́yìn ti bó nílé jẹ ó ti bó nílé mu ó dọjọ́ kó yẹra. Ní last time nígbà tí wọ́n ṣe òkú ìyàwó bàbá Bánjí Akíntóyè, àwọn èèyàn dẹ̀ ṣàkíyèsí, wọ́n sọ̀rọ̀ ń jáde, wọ́n ní Chief Imam, wọ́n ní kò tiẹ̀ kò pé bàbá kó kí bàbá. Chief Imam Ìlọrin náà ni wọ́n ti wá. Ibo lẹ fẹ́ kírú wọn ti wá tẹ́lẹ̀? Ibo lẹ fẹ́ kírú wọn ti wá tí màá ṣe lọrin? Wọ́n ní Chief Imam ò pé bàbá Akíntóyè kó tiẹ̀ condolence pẹ̀lú bàbá yìí. Ẹ̀dẹ̀ sọ pé ó tiẹ̀ ti fi hàn pé ìṣara wa. Pẹ̀lú gbogbo nǹkan tó ojú olóyè rí tẹ̀dẹ̀ máa ń tẹ̀lé olóyè kiri. Tó máa fẹ́ sọ̀rọ̀ ẹ lọ gbé píṣọ̀ síta, ẹ̀yin lẹ ṣe rálì ní kinní, ẹ̀yin lẹ ṣe rálì. Ta ló jẹ́ kó mọ̀ rálì? Ta ló jẹ́ kí wọ́n mọ̀ pé rálì ń bẹ tó tí bá ń ṣe Ìgbòho ló la ojú everybody. Lóòótọ́ àwa kan ti wà nínú Yorùbá nation kó lóyè tó dé, ṣùgbọ́n òun ló jí ọ̀pọ̀lọpọ̀ àwọn, òun ló trigger a lot of people tí wọ́n fi bọ́ síta. Tó bá sọ pé òun ṣe rálì, bàbá Chief Imam tẹ́ bá lẹ́ ń ṣe rálì, ẹ lọ pé rálì ń sìnká ìwà àwọn tó máa tẹ̀lé yín. Tí olóyè ò bá lọ́wọ́ sí, kó lóyè má lọ́wọ́ sí, kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ká má lọ́wọ́ sí. Ẹ̀yin ẹ lọ pé rálì, káwo iye àwọn èèyàn tó máa jáde pẹ̀lú yín. Ẹ lọ pé rálì. Báwo la ṣe ń ṣe bẹ́lẹ̀? Báwo la ṣe ya ọlọ̀tẹ̀ bẹ́lẹ̀ yìí? Ẹ dẹ̀ jáde sójú agbágbé, ẹ lọ ń sọ ọ̀rọ̀ bẹ́lẹ̀ sí olóyè Ìgbòho. Chief Imam Ìlọrin, mo rántí nígbà kan nǹkan kan ṣe bí nǹkan kan náà nígbà yẹn, ó ti pẹ́ mo pe bàbá ẹ̀ lórí fóònù, wọ́n ṣùṣẹ́ sí fídíò call. Chief Imam tó bá jẹ́ irọ́ mo pa ẹ máa já mi o, wọ́n ṣí fídíò call. Òun ló fà á ní lásán nígbà tí Ọláyọmí Kòìkí ń jáde fún bàbá yìí, Lady K ń jáde fún. Àrùn yẹn ó ń ṣe mí bá fún, mo wá ń doubt, mo ní láti máa bẹ̀ wọ́n ni. Mo pe Chief Imam àjọ sọ̀rọ̀. Mo wá ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí nípa yín tó bá jẹ́ pé irọ́ ni, ẹ jáde síta, ẹ wá debunk kí gbogbo aráyé rí. Mo fẹ́ gbé yín wá sórí ètò mi bí mo ṣe sọ fún Chief Imam nìyẹn. Mo ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. Nǹkan kan ṣe, mo ní tó bá yẹ pé irọ́ ni, ẹ jáde síta o, ẹ wá debunk ẹ̀. Wọ́n ní àwọn ń ṣe Ramadan lọ́wọ́, àwọn máa ń ṣe lecture fún àwọn èèyàn. Ẹ jọ how many minutes lẹ́yìn fẹ́ fi sọ̀rọ̀ kó fi clean ara ẹ̀ tó bá yẹ pé irọ́ ni wọ́n pa mọ́? How many minutes lẹ fẹ́ fi clean ara yín? Bàbá Chief Imam kò bọ́ síta. Ó kò bọ́ síta. Ìdí ẹ̀ ti múlẹ̀ ń sì pé gbogbo nǹkan tó sọ nípa yín òótọ́ ni. Òótọ́ ni gbogbo nǹkan tó sọ nípa yín. Òótọ́. Kẹ́ máa wá wọ́n ní Chief Imam ti ń jealous pé wọ́n fún bàbá Akíntóyè ní owó díẹ̀díẹ̀. Ó ní ṣé kò yẹ kó máa fún òun náà lówó ni. Ó ti sọ̀rọ̀ yẹn sí mi létí rí. Mi kì í ṣe rọ́. Bẹ́ẹ̀ni. Pé ṣé kò yẹ kó máa fún òun náà ní owó ni. Wọ́n fún bàbá Akíntóyè ní salary every month. Mo pe àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ bí Ájì Akúnyàrà, Dr. Sabi. Ẹ̀yin pẹ̀lú bàbá yẹn súnmọ́ra báwo lọ́n ṣe jẹ́, wọ́n sọ ìwọ̀nba tó wọ́n mọ̀ nípa ẹ̀, wọ́n sọ fún mi. Torí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ báwọn èèyàn ṣe ń bá wọn sọ̀rọ̀ ńgbà ẹ̀ ń ká mi lára. Èmi ò mọ̀ pé lóòótọ́ lọ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń sọ, ẹ gbọ́ ọ̀rọ̀ tí àgbàlagbà ń sọ lẹ́nu. Báwo làgbàlagbà ṣe máa ṣe láńgbáláńgbá bẹ́lẹ̀? Báwo lẹ́yìn àgbàlagbà tẹ́ sọ pé ń lead ọ̀rọ̀ Yorùbá nation yín, ẹ ṣe ń yọ sẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí tẹ́ yàyàkuyà. Ẹ ń tẹ̀lé Ààrẹ Ọ̀nà Kakanfò, kò sí nǹkan tó burú ńbẹ̀. Wàláì ọmọ Yorùbá ni náà, of course. Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Yorùbá ni. Kì í ṣe pé kó wá máa tẹ̀lé ààrẹ kó wá máa bo ẹnu àtẹ́ lu ibi tó ti kúrò. Ṣé bẹ́ẹ̀ yín Ìgbòho lẹ́wà tẹ́lẹ̀? Ẹjọ́ ń ṣe pẹ̀lú Ìgbòho ní àárín ní ilé Ìgbòho. Ẹjọ́ ń lọ káàkiri ńgbà yẹn ni. Ó wá kúrò lẹ́yìn Ìgbòho sí, ó lọ bọ́ sẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó wá ń praise Ààrẹ Ọ̀nà Kakanfò fi ń kọlu olóyè Ìgbòho. Ṣé ló lè mú ọpọlọ wá kí àgbàlagbà máa ṣerú eléyìí? Ẹ mú ni ṣìṣọ́, ẹ mú yàn sọ̀rọ̀ sí yín. Àwa dẹ̀ ready láti wo ẹnu sí yín lára ẹnikẹ́ni nínú ẹ̀yin àgbà wọ̀nyí. Tẹ́ bá ti gbé ara yín wálẹ̀, á fi yín wọlẹ̀ o.
ẹni tó bá pọ́nlé a ó pọ́n, ẹni tó bá pọ́nra ẹ̀ á pọ́nlé tòdì kọ́. Ṣùgbọ́n ìkọ̀kan nínú tó bá ṣe láńgbáláńgbá tó gbéra ẹ̀ wálẹ̀ á fi yí erùpẹ̀ nílẹ̀ ńlẹ̀ ni. Á fi ojú yín gbolẹ̀, á fi yín wọ́lẹ̀ ńlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ni olóyè ṣe? Kí ni ọmọ Adéyẹmọ ṣe fún yín? Kí ni ọmọ Adéyẹmọ ṣe fún yín tó fi deserve gbogbo àwọn nǹkan wọ̀nyí? Kí ni nǹkan tó ṣe? Ẹ yọsẹ̀ padà. Mo ti ń ṣàkíyèsí náà. Orí group tí mo ti rí fídíò ilé ni. Èmi rò pé ó ṣe wà lórí group yẹn kò lè ṣaláì máa post àwọn fídíò. Ó kọ̀ tí lè tó bí 1 week, 2 weeks á ti post àwọn fídíò, old video. Bá ṣe máa gba award káàkiri. À ń sọ̀rọ̀ Yorùbá nation. Ẹ rí bàbá ìpẹ́ láàárín àwọn Fúlàní. Wọ́n ní Muslim kìnìkan award wọ́n á gbé e fún. Kí ni máa ń rúyàn lójú àwọn èèyàn máa contemplate lórí ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀? This is one of the proof now. Ẹ wo ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ ká ṣe dáadáa o. Ẹ jẹ́ ká ṣe dáadáa o. Torí láńgbáláńgbá táwọn people wọ́n ń ṣe kò mọ́pọlọ wá àtọ̀. Wọ́n ń ṣe láńgbáláńgbá. Láńgbáláńgbá wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Wọ́n ń ṣe láńgbáláńgbá. Ara àwọn akíkanjú ni bàbá ó pè mí ní fídíò call. Ó fi lé hàn mí. Ó fi àwọn image kan hàn mí nílé ẹ̀. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa kán máa já mi o. Àwọn image ìṣẹ̀bálẹ̀ wa kọ̀ọ̀kan wà nínú compound ilé wọn. Wọ́n ti sí fídíò yẹn. Wọ́n ní kí wo ilé ọba Ìlọrin báyìí níwájú. Kò jìnnà mọ́lé wọn ní Táíwò Òkè nílé wọn wà. Mo mọ̀ bí wọn yẹn dáadáa ní Ìlọrin. In fact bí wọn yẹn gan ẹsẹ̀ lẹ́yìn àfìrìn láti bẹ̀ lọ sí stadium. Tó bá jẹ́ irọ́ ni mo pa kán já mi. Mo mọ̀ bẹ̀ dáadáa. Ó mà ṣe o. Kí àgbàlagbà máa hurú àwọn ìwà wọ̀nyí. Ẹ wá bọ́ síta wọ́n á yan Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbà tẹ́ pé ìkọ̀ọ̀kan náà ni gbogbo yín. Wọ́n jí arákùnrin kan gbé níbi tí wọ́n ti gbé Ọ̀jájú ni lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní wọ́n kọ́ 100 million on demand fún ọmọ ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò ni o. Ìmọ̀ Arigidi ló ti wá. Ìmọ̀ Arigidi ní Àkókó. Ibẹ̀ ni arákùnrin yìí ti wá. The same place tí wọ́n ti gbé Ọ̀jájú ni wọ́n ti gbé arákùnrin yìí. Nígbà tí mo rí fọ́nrán yẹn lánàá mo ní this is the same place. Tẹ́ bá ń lọ from Àkùnú inú along Ayere Ikaba road, dead road, ọ̀nà yẹn kì í ṣe ibi tó ṣe ń gbà. Mi mọ̀ báwọn èèyàn sì ṣe ń gbọ̀nà yẹn. Àwọn Àmọ̀tẹ́kùn tán náà ti deploy tán ti kó wọn sí gbogbo ẹnubodè ilẹ̀ Yorùbá dà. Àbí bẹ́ẹ̀ kì í ṣe ẹnubodè ilẹ̀ Yorùbá. That is the boundary between Kogi and Ondo State. Ibo ni wọ́n wà tán fi ń gbéyàn. Ní last week èmi àtàbúrò mi wà lórí fóònù wọ́n pè bílẹ̀ ó yá ẹgbẹ́ drone ẹ máa lọ wọ́n rí àwọn arábí ní the same place. Ibẹ̀ náà ti gbé arákùnrin tó lòun lọ Àbújá. Wọ́n kidnap ẹ̀ sí wọ́n dì máa fún 100 million. Ààrẹ Ọ̀nà Kakanfò á mẹ́ni àwọn ọmọ ogun ẹ̀ tó kó sí Àkókó ibi tó ti wá ibi tá a ti jọ wá. Àwọn ọmọ ogun mélòó ló kó síbẹ̀? Mélòó ni? Èmi ò tí gbọ́ o. Àwọn Àmọ̀tẹ́kùn ló ń gbìyànjú lágbègbè yẹn. But àwọn OPC ìlú tẹ̀yàn tó wà àti yẹ kó ní àwọn boys area yẹn tó wà ti organize wà ti empower wọn. A máa fẹnu gbọ́ ní alọ́mọ ogun 1 million. Mi ò bú Ààrẹ Ọ̀nà Kakanfò ológun ọ̀fẹ́ o. Ọmọ sọ ló ń kó pọ́npọ́ báyà ẹ̀. Chief Imam ló mú wa sọ àwọn ọ̀rọ̀ tá à ń sọ. Torí arípọ́n kì í nígbèjègbèjọ́ pé ẹ̀yìn ṣe ẹnu náà fi ń ṣe sí kinní. Wọ́n wà lẹ́yìn odi wọ́n máa wọlé wọ́n máa jáde. Bá ti kúkú dá orúkọ olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní wọn bí olúwa ẹ̀ tó bẹ́ẹ̀ wọn bí Fúlàní náà tó bẹ́ẹ̀ tó bá gbọ́ orúkọ Ìgbòho á tọ̀ sára ni. Wọ́n á gbọ́ orúkọ Gani Adams wọ́n á máa ta yín ni wọ́n á máa ta yín. Ó bá jẹ́ pure water náà mú gan wọ́n á lọ mú toothpick wọ́n á máa fi ta yín wọ́n á ká ẹsẹ̀ sórí ara. Bọ̀ tán bá gbọ́ Ìgbòho wọ́n á sáwọ́ gbó ni jìnnìjìnnì á bàlẹ̀ yálà ya wọn. No be say for them say no be say them kì í ṣọ̀rọ̀ asọ́dù kì í ṣọ̀rọ̀ ẹnu ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ ń ṣe láńgbáláńgbá. Chief Imam, you are doing láńgbáláńgbá. Kò lè help yín. Ẹ jẹ́ ká fọpọlọ ṣe náà. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ wo ẹ̀yin ènìyàn mi. Ohun tí a mú wá fún wa nìyẹn o. Kí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bí àgbàyà ní ká pè yín ni àbí kí ni.
ẹ wo ẹni lá fún èmi ọmọ yín náà ni o, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Àkàlàmàgbò TV. Ẹ bá mi share ètò yìí kó dọ̀dọ̀ Chief Imam of Ìlọrin. Màá mọ̀ọ́mọ̀ share sí lórí YouTube ẹ̀ dàrẹ́, lórí WhatsApp ẹ̀, mo ní WhatsApp ẹ̀ dání. Màá share sí wọn kàn wo fídíò yìí. Ẹ ti tẹ́jú, èmi máa ń kún wọn lé tẹ́lẹ̀ ní, tó bá ti tó ń bú ara mi kì í gba màmá wọ̀nà kí sá kí ló ń ṣẹlẹ̀. Èmi ò mọ̀ pé bí mo ṣe rí náà gẹ́lẹ́ ló ṣe rí. So èmi náà ti join wọn lé ní o, ẹni lá fún.